tó bá gbá ìyá ẹ lójú má gbà tiẹ̀ padà tó bá kú ẹ má dáhùn tó bá ti yàn ẹ́ jẹ lẹ́nu iṣẹ́ ẹ má dáhùn ọmọ gbà ó kò lè gbọ́ tó bá ti ranjú mọ́ wá sí i. ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe ń pè mí ni mò ń jẹ yẹn ní ìkànnì tí Yorùbá TV. Ó yá, kí ni mo ti mú wá fún wa lẹ́nìí live performance níbi tí Alhaji Táyé Àkàndé Adébísí Táyé Currency tí wọ́n ti sọ̀rọ̀ yẹn nípa àwọn orin wọn méjì kan lélẹ̀ tí wọ́n kọ ńgbà kan tó mì gbòòrò tì lélẹ̀ tí wọ́n ti kọ pé ẹ lọ sọ lọ́jà ẹ lọ sọ lọ́jà àti lẹ́yìn tí wọ́n ti kọ orin pé wèrè la fi ń wo wèrè tó bá gbàṣẹ́ mi wèrè la fi ń wo wèrè ṣe ti rántí àbẹ̀ ti gbàgbé. Wọ́n ti padà bọ́ sígboro, wọ́n ti ṣàlàyé, wọ́n ti yànnàná kí nìdí tí àwọn fi kọ orin yẹn àti pé kí ni nǹkan tí orin yẹn gangan túmọ̀ sí. Wọ́n yànnàná, wọ́n ṣàlàyé orin pé àwọn fi ń bá wọn mọ ògbóró wí ni o. Ìyẹn ni pé àwọn fi ń ṣí wọn létí pé kán ṣe kí ni ìwé kan lọ sọ lọ́jà pé àwọn tó ṣoríire kan sọ fọ́rẹ́ àwọn kó lọ sọ fọ́rẹ́ àti pé eléyìí táwọn ti sọ pé wèrè la fi ń wo wèrè. Ìyẹn ni pé tán bá gbáyàn lójú tàbí tán bá hùwà ìkà síyàn pé téèyàn bá hùwà wèrè wọn tó padà tó dọ̀wọ̀ lẹ́ẹ̀mí. Ìyẹn ni pé láti fi kọ ìrẹ́jẹ. Ẹ wo ẹ jẹ́ ń sọ wọ́n bá ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ wo ìyẹn látàpá bí òǹrè ẹ jẹ́ ká jọ wo. Sọ fúnra ẹ sọ fọ́ra ẹ pé ọ̀rẹ́ mi lọ sọ lọ́jà pé mo tún ti ṣoríire tuntun lọ́dún yìí o. Mo tún ti ṣoríire tuntun lọ́dún ẹ lọ ṣe bí ni. Sọ́lọ́jà ẹ lọ sọ. Sọ́lọ́jà ẹ lọ sọ lọ́jà. Ẹ lọ sọ ní story. Ẹ lọ sọ lọ́jà. Ẹ lọ sọ ní Facebook. Ẹ lọ sọ lọ́jà. Ẹ lọ sọ sí Twitter. Ẹ lọ sọ lọ́jà. Ẹ sọ lọ́jà ní àkọ́kọ́. Ọmọ tó fẹ́ mi láyà o, àlè jẹ́ o. Tó o bá fẹ́ ìyàwó mi, àlè jẹ́ o. Ọmọ tó o fẹ́ mi láyà, àlè jẹ́ o. Ìyẹn ọdún ni ọmọ ẹ ló tara ẹ lọ́pọ̀. Ìyàwó mi gbà fún ẹ ló fi ṣe bí mi. Ló ṣe fẹ́ ìyàwó mi, ó gbà fún ẹni. Ìyẹn ò ní nínú. Ṣùgbọ́n tó bá tà sí mi, mo máa sọ̀rọ̀. Mi ò ṣe rédíò, asọ̀rọ̀ máa tẹ̀sí. Mo máa sọ̀rọ̀. Ọ̀rẹ́ wa tó bá tà sí mi, mo máa sọ̀rọ̀. Ìyẹn tù ọ̀fẹ́ lòun. Kò lè fún mi lóhùn kí n fún ẹ lóhùn. Àbí kò ní nínú. O lè ta sí mi lọ́ọ̀ náà kò ní nínú. Ogun mi kò ní nínú. Ohun tó máa dùn mí jù tó lè fa wàhálà tó bá gbà ṣẹ́ ní. Iṣẹ́ ti fi ń bá abọ́ mọ́. Àmàjà. Iṣẹ́ ti fi ń lé mọ́tò. Àmàjà. Iṣẹ́ ti fi dé London. Àmàjà. Iṣẹ́ ti fi ń lọ sókè o. Àmàjà. Iṣẹ́ tó mú mi ga wú. Àmàjà. Iṣẹ́ tí ò jẹ́ kán gbàyàwó mi. Àmàjà. Tó bá ti aṣẹ́ mi. Àmàjà. Torí wèrè la fi ń wò. Wèrè la fi ń wò. Wèrè la fi ń wò. Tó o bá ti ní wèrè wá gbá yàrá ẹ lójú. Àjòjì. Wèrè la fi ń wò. Ẹni pẹ̀ máa pè wọ́n tó bá mọ̀ pé wèrè kan ló fi ń wò wèrè má sọ̀rọ̀ o. Wọ́n tó bá mọ̀ pé wèrè ló fi ń wò wèrè. Ìwọ́n tó kà. Ọmọ wèrè la fi ń wò. Ṣé ti ń gbọ́ sí? Ṣé ti ń gbọ́? Ẹ ṣáà ń gbọ́ lé. Ṣé ti ń gbọ́? Ẹ ti ń gbọ́ sí? Ṣé ti ń èèyàn bí mílíọ̀nù tọ́jọ́? Èèyàn bí mílíọ̀nù tọ́jọ́ pé wèrè lábí. Ẹ dẹ̀ ní lọ́bí pé wèrè kan lọ́bí. Tó bá yàn ẹ́ jẹ dákẹ́ ń bẹ̀. Tó bá dákú ẹ dákẹ́ ń bẹ̀. Ọmọ wèrè la fi ń wò. Wèrè la fi ń wò. Ọmọ wèrè la fi ń wò. Ẹ jọ àwọn èèyàn tó wà mú fẹ́. Mo fẹ́ kọ́ fún àwọn obìnrin yẹn lálẹ́ yìí. Tọ́ ẹ pé wèrè kan náà fi ń wo wèrè ẹ máa sọ̀rọ̀. Mo tọ́ ẹ pé wèrè náà fi ń wo wèrè. Ìwọ tó bá ti gba yàmàyàmá sọ̀rọ̀ jẹ́ kọ́ ṣe kí ni. Ọmọ wèrè ló fi ń wo. Ẹ̀jẹ̀ ní orí ẹ̀ ní mo ṣòdì sí. Mo mọ̀ ọ́ tí mò ń sọ. Mo mọ̀ ọ́ tí mò ń ṣe kí ni. Mo mọ̀ ọ́ tí mò ń sọ náà. Wèrè ló fi ń wo wèrè. Tó bá gbà yà lójú, má gbà tiẹ̀ padà. Tó bá kú ẹ má dáhùn. Tó bá ti yàn ẹ́ jẹ lẹ́nu iṣẹ́ ẹ má dáhùn ọmọ gbà. Ó kò lè gbọ́. Tó bá ti ranjú mọ́ wá ṣì tẹ̀.